Ìlọrin Ayọmide. Kí ló gbé ń débí? Wọ́n gbọ́ ọ̀kadà ni. Ó ti wá gbà. Mi ò rí gbà ló fi. Kí ló ṣe fún? Mo dá dúró fọ́lọ́kadà mo tún wá ń lọ á dé nǹkan mo gun ní screwdriver lọ́rùn mi wà bá dúró àjẹ́ ọlọ́kadà mi sì ń bọ̀ náà mo ti gun tán ọlọ́kadà mi ń bọ̀ báyìí mo lè sá lọ. Ó ti máa ń gbà tẹ́lẹ̀? Mi ì gbà tẹ́lẹ̀ ọlọ́kadà lèmi náà. Àbọ̀kan aláṣan débi pé wọ́n fẹ́ gbọ́kadà. Mo mú sí máa ń dọ̀ yẹn ni. Ta ló fọ́n screwdriver gbà olóòtú máa ń fi screwdriver gún yàn? Nínú àwọn ọ̀rẹ́ tí mo lọ bá tán fún mi lọ́tí mi náà ló fún mi screwdriver mi ì fi bóyá èrè. Níbo ló ti ṣẹlẹ̀ gan? Ire. So bó ṣe ń lọ ìgbà tó ti gún ẹni ẹ tán ẹni ẹ ti lọ so báwọn ẹni tí wọ́n á arrest ẹ. Orí òkè ni mo wà ó tóbi 4 days ẹ̀ mo jáde kó lórí òkè náà ni wọ́n mú mi. Borí òkè wo? Bàbá sọ mí dúná ní ilé rípa. Òkè ó ti máa ń lọ sórí òkè. Òkè ìgbà tó wá pò mẹ́ni wọ́n mú ẹ. So ẹni yẹn bá wà ní so ẹni yẹn sì wà láyé àgbẹ̀. Kò kú kò kódà ń gbé tún lé mi olùyẹn bẹ̀rẹ̀. Ẹ ṣé. Kí ló ń kọ yín? Ìlọrin Ayọmide.